tẹ̀sí ẹ̀yin ẹlẹ́bọ ẹ sì bẹ̀rù Ọlọ́run, kẹ́ ẹ bẹ̀rù àtúnbọ̀tán, kẹ́ ẹ bẹ̀rù ọjọ́ tí ó kù ẹ̀yin nìkan àti sẹ́yìn nínú sàárè. Ṣé irú ikú Alhaji Muyideen sọ́jẹ́ irú ikú téèyàn máa fi ṣe yẹ̀yẹ́? Sọ́jẹ́ ikú téèyàn máa fi ṣàwẹ́wà? Kódà ṣé tí ẹ̀sìn ẹbọ yín tó kọ yín rèé? Ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù àtúnbọ̀tán, ẹ bẹ̀rù ọjọ́ tí ó kù ẹ̀yin nìkan. Ẹ̀yin tẹ́ ẹ jágbààgbà oníṣẹ̀ṣe, tẹ́ ẹ jágbààgbà nínú ẹ̀sìn ìbọ̀rìṣà, ẹ̀yin náà sì ń wá àwọn kéréje ríran. Èyí tó ti ẹ̀wà dùn mí fún jù ni àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé tí wọ́n ṣe kójakója yìí. Ó wá bọ́ta, ó wá sọ pé kán fún àwọn lákàrà. Ìkan ní ó ti lọ bá Allah rẹ̀ ní Kaaba. Ìkan ní àwọn ṣe tán táwọn fẹ́ jàkàrà. Subhanallah. Níwọ tó jẹ́ pé o ò tí ì wọ 40 ọdún. Níwọ tó jẹ́ pé o ṣẹ̀ṣẹ̀ pé ọmọ 30 ọdún àti 3 ni, àbí 4 àbí 5 àbí 6. Èyí tó bá wọ 40 ọdún nínú yín, bóyá lé 40 ọdún rẹ̀ tí lè 2 3. Ẹ wá ní ẹ jàkàrà bàbá tó ti lé ní 80 years, 100 ọdún, tó ti gbẹ́nu lé 90 ọdún. Ẹ wá ní ẹ jàkàrà rẹ̀. Àkàrà wo lẹ fẹ́ jẹ? Bàbá aráyé lò, wọ́n wáyé ire, wọ́n lò sẹ̀mí ire, wọ́n kú sórí dáadáa. Kí wá ló dé? Ó wá lọ jàkàrà bàbá. Máa jẹ o, máa jẹ. Ẹ mú mi sí, kódà kẹ́ ẹ mu kóòkì, kódà kẹ́ ẹ tún fọtí lé, kẹ́ ẹ fògógóró tì. Ọjọ́ ojú ló pẹ́ sí, ìpàdé kì í jìnnà. Ẹ̀yin náà ń bọ̀. Bọ́ọ̀dọ̀ lásán ọmọ, bó ní dọ̀ lásán ọmọ. Má fi kú yọ̀ mí, gbogbo wa la jọ ń lọ. Ikú Fọdilatu Sheikh Alhaji Muyideen Ajani Bello kì í ṣe ikú téèyàn máa fi ṣe yẹ̀yẹ́. Ó lè dùn àwọn mùsùlùmí o, ṣùgbọ́n a bá wọn dúpẹ́ lórí pé wọ́n bí wọn sínú Islam, wọ́n sì kú sínú Islam. Alhamdulillah. Kò jù bẹ́ẹ̀ lọ o.